gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá ẹ máa kú oríire yẹn pọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lálẹ́ yìí rìtìrìtì ń ṣẹlẹ̀ wọ́n ní a kú oríire o àwọn tí wọ́n jí kó wọ́n ti padà àwọn olùkọ́ ti padà àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ti padà. àti wọ́n fi àdúrà a fi ń ran ìdílé bàbá wa olùkọ́ tí àwọn aráabí báyìí tí wọ́n gbẹ̀mí ẹ̀ nígbà tí wọ́n délé ìwé àtẹ́lẹ̀ tí wọ́n gbẹ̀mí wọn nínú oko kò sẹ́ni tó lè jẹ́ tí ìbànújẹ́ ò ní kún ọkàn ẹ̀ ní ọjọ́ tòní nígbà tí àwọn bàbá àwọn kan tí wọ́n padà sílé nígbà tí àwọn ìyá wọn kan tó padà sílé nígbà tí ọmọ àwọn kan tí wọ́n padà sílé wọ́n wá máa sọ wípé bàbá àwọn lọ sílé ìwé kò padà ikú báyìí ni bàbá àwọn kú ẹ má jẹ́ kí abanújẹ́ jìnnà kádàrá kò lè tàsé. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí àwọn èèyàn wa kan á máa wò ó pé kí ló dé tí òkodoro ọ̀rọ̀ wá sáré ṣe irú fọ́nrán báyìí ọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà náà ló sọ wípé ọ̀rọ̀ tó bá yẹ ká sọ láàárọ̀ a ò gbọ́dọ̀ fi alẹ́ sọ ọ̀rọ̀ tó bá yẹ ká sọ ní òkun a ò gbọ́dọ̀ sọ nínú ìmọ́lẹ̀ torí ẹ̀ náà ni ó ṣe gbà wá láti lè ṣe fọ́nrán yẹn nínú ilé bí a ṣe ń ṣe yìí a ní kí gbogbo wa ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a kí gbogbo wa kú oríire ó ń lọ pé oṣù méjì tí wọ́n kọ́ àwọn ọmọ kan ní ìlú Ògbómọ̀ṣọ́ ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tí a ò bá gbàgbé nínú oṣù karùn-ún ní ìṣẹ̀lẹ̀ búburú yìí tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ọpẹ́ ìwà àkọ́kọ́ gbé sí ọ̀dọ̀ Ọlọ́run ọpẹ́ ìwà kejì ó lọ sí ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ aṣíwájú wa ní orílẹ̀-èdè Nàìjíríà a máa kíyìn adúpẹ́ adúpẹ́pẹ́ òkun ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwa ọmọ kóòtù òjire tá a sọ lọ́jọ́ yẹn ààrẹ ò dá sí nǹkan kan ò dá sí gbogbo nǹkan tá a sọ pátápátá òun làárẹ gbọ́ òun làárẹ rí ààrẹ wá jẹ́wọ́ pé ọmọ ọkọlọ wọn ṣé ẹ rí nígbà tí ààrẹ ń bá wa sọ̀rọ̀ tí wọ́n sọ pé ká fi ọkàn balẹ̀ ayọ̀ àtàlàáfíà òun làwọn ọmọ tó wà nínú àhámọ́ yìí ni wọ́n máa jáde kò sí ọkàn ẹni tí ò pòrúurú kò sí ọkàn ẹni tó balẹ̀ kò sínú ẹni tí ò bàjẹ́ nítòótọ́ kì í ṣe àwa la bí àwọn ọmọ yìí ṣùgbọ́n àwọn ìyá kan ló bí wọn bàbá kan ló bí wọn bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ tó wà nínú igbó tí àwọn ará bíbẹ̀ tí wọ́n jí kó ṣe bí àwọn kan ní ọkọ wọn àwọn kan ní ìyàwó wọn ohun gbogbo pátá ni ọmọ olóòdó òdẹ́rí wọ́n wá ṣèlérí fún wa wọ́n mú ṣẹ President Bọ́lá Ahmed Tinubu adúpẹ́ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì tí ń ṣe ọdún tó ń bọ̀ ẹ̀yin náà lè máa lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lágbára Ọlọ́run ọba ikú tọ́yáwọ́ kò ní pa yín ọpẹ́ wa kejì sí ọ̀dọ̀ bàbá wa ọba Gandhi orúmọ gẹ́gẹ́ kẹta ọba Ọláoyè Gandhi a máa dúpẹ́ lọ́wọ́ yín a ṣe kábíyèsí fún orí adé o à ń gbàdúrà fún yín lánàá a gbàdúrà fún yín lónìí tó bá dọ̀la bàbá wa orúmọ gẹ́gẹ́ kẹta a ò ní í ṣépè fún yín Ọlọ́run ò ní jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó bàjẹ́ ní orí yín àti gbogbo àwọn ọba tó kù nílùú Ògbómọ̀ṣọ́ pátápátá àti wá kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunusa Ayilara the second ẹ máa kú oríire ẹ̀yin lẹ kú oríire jù lẹ́yìn àwọn ọba wa lẹ́yìn ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí ẹ̀yin lẹ kú oríire jù o torí wípé ẹni tó bá ṣoríire ẹ jẹ́ ká kí ipò ṣoríire
tí ayé ò sọ yín lẹ́nu tí wọ́n ò sọ wípé nígbà tẹ́yìn di ìmáàmù o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, wọ́n ti ń fi nǹkan rere wọ́n ti fi ń ròyìn. Bẹ́ẹ̀ náà ni ọba wa Ghandi wọ́n ń fi nǹkan rere ròyìn wọn pé nígbà tí ọba wa dórí ìtẹ́ òun nìkan báyìí wọlé sílùú Ògbómọ̀ṣọ́, òun nìkan báyìí wọlé sílùú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin náà nígbà tí ẹ dé orí ipò ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́, nǹkan báyìí ó délùú Ògbómọ̀ṣọ́, nǹkan báyìí ó délùú Ògbómọ̀ṣọ́. Àwa ń sọ fọlọ́run pé kọ́lọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ pé nígbà tọ̀tẹ̀ tọ̀dọ̀ ọba o àti ti ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kọ́ má jẹ́ pa ọkọ wọn ọmọ kan onílé Ògbómọ̀ṣọ́ wọn ò dá wọn padà. Òun làdúrà wa, àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àdúrà wa ti gbà. Ọpẹ́ wa sọ́dọ̀ gbogbo àwọn abiyamọ gbogbo ayé, àwọn abiyamọ ilẹ̀ kóòtù òjìrè tó ń gbàdúrà yìí pé Ọlọ́run jẹ́ kí àwọn tí wọ́n kó nílùú Ògbómọ̀ṣọ́ yìí jẹ́ kí wọ́n padà sílé ní ayọ̀ àti àlàáfíà. Àwọn abiyamọ tí wọ́n ò sùn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí wọ́n ń ṣàdúrà gbogbo nǹkan tí wọ́n mọ̀ òun náà wọ́n fi ń ṣàdúrà. Gbogbo àwọn kìrìsìtẹ́nì gbogbo àwọn mùsùlùmí ayé a máa dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ẹlẹ́sìn kan àbáláyé náà a dúpẹ́ lọ́wọ́ yín o. Lágbára Ọlọ́run ọba tẹ́ bá ti ń kàn á máa ṣí fún yín. Tẹ́ bá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run á máa fún yín o. Tẹ́ bá ṣílẹ̀kùn Ọlọ́run á ṣe fún yín. Tẹ́ bá tì Ọlọ́run á bá yín tì. Tẹ́ bá ṣí Ọlọ́run á bá yín ṣí. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ pátápátá ẹ máa kú oríire. Oríire yẹn pọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lálẹ́ yìí. Ìtìrìtì ń ṣẹlẹ̀ wọ́n ní a kú oríire o. Àwọn tí wọ́n jí kó wọ́n ti padà, àwọn olùkọ́ ti padà, àwọn akẹ́kọ̀ọ́ wọ́n ti padà. Ẹ jẹ́ kí a kọ́kọ́ wo ìtìrìtì tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ká wá padà ká wá sọ̀rọ̀ díẹ̀. Fọ́nrán náà rèé, ẹ kú ìkàlẹ̀. All right, they are back, All right, congratulations. Welcome. Congratulations. Life attacking roundabout. This is the rescue team. Congratulations. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Àwọn military don lọ. Congratulations, sir. Thank you, Nigerian police. Thank you. Welcome. This is Ogbomoso Focus TV. Oríta Taki Ògbómọ̀ṣọ́ la wà yìí o. All right. Congratulations. Adúpẹ́. Welcome. Congratulations, Nigerian. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Kú oríire. The rescue. Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà báyìí. The rescue has been done. Congratulations. Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà yìí. Wọ́n ti kọ́ àwọn ọmọ wa dé o. Congratulations. Gbogbo oríta Ògbómọ̀ṣọ́ ló ti dàrú yìí o. Àwọn èèyàn wa ń dunnú tó ń yọ̀ nígbà tí wọ́n rí rescue team tó kọjá lọ sìn tí wọ́n ń bọ̀ láti oríṣiríṣi náà là ń rí ní oríta Taki. They are saying congratulations and welcoming them now. Congratulations. That's just their boss that just passed now. Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ náà ti ń kí àwọn military tó ń bọ̀ láti operation. We're just getting them now. A kú oríire nílùú Ògbómọ̀ṣọ́. A kí bàbá wa kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè. A kú oríire. Ìrìn àjò tẹ́ ẹ ṣe lọ sí ọ̀dọ̀ IG nìbàdàn nílùú Àbújá ó ti ṣe sóréré o. We are saying congratulations to everybody. Congratulations. Inú àwọn Ògbómọ̀ṣọ́ dùn lálẹ́ yìí o. We are really happy. Ògbómọ̀ṣọ́ can now sleep now. We can sleep properly. Congratulations. Congratulations gbogbo ẹ̀yàn ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn rescue team yẹn náà kọjá lórí Taki sí o. Say congratulations to them. Ṣé ẹ rí i pé ó tú ọpẹ́ ó ju ọpẹ́ lọ? Àwọn tí wọ́n jí kó nílùú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ti bá wa gbà wọ́n padà. Orí ni mi o kò ní bàjẹ́ nígbà tí èmi dé orí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí mo tún wá jọmọ Yorùbá. Kí ni ká ti gbọ́? Kí ni ká ti sọ? Wípé mo wà nípò ààrẹ, èmi tí mo jọmọ Yorùbá, bàbá Yorùbá, aṣíwájú èèyàn àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà
kọ́ wá gbọ́ pé ilẹ̀ Yorùbá yìí ni wọ́n ti jí àwọn olùkọ́ kan kó náà ti kó àwọn akẹ́kọ̀ọ́ kan tóun ò wà rí gbà padà. Ọmọ olódòdẹ eléyìí tẹ́ ẹ ṣe fún wa yìí a ò lè gbàgbé o. Eléyìí tẹ́ ẹ ṣe yìí eléyìí kún wa lójújù. O àdúpẹ́ lọ́wọ́ yìí a tún wá ń fi àdúrà a fi ń ran ìdílé bàbá wa olùkọ́ tí àwọn aráabí báyìí tí wọ́n gbẹ̀mí ẹ̀ nígbà tí wọ́n délé ìwé àtẹ́lẹ̀ tí wọ́n gbẹ̀mí wọn nínú oko. Kò sẹ́ni tó lè jẹ́ tí ìbànújẹ́ ò ní kún ọkàn ẹ̀ ní ọjọ́ tòní nígbà tí àwọn bàbá àwọn kan tí wọ́n padà sílé, nígbà tí àwọn ìyá wọn kan tó padà sílé, nígbà tí ọmọ àwọn kan tí wọ́n padà sílé. Wọ́n wá máa sọ wípé bàbá àwọn lọ sílé ìwé kò padà, ikú báyìí ni bàbá àwọn kú. Ẹ má jẹ́ kí abanújẹ́ jìnnà, kádàrá kò lè tàsé. Ọlọ́run ti kọ́ bóníkálùkù wá ṣe máa rìnrìn àjò wa. Ọlọ́run ti mọ ohun tó máa ṣẹlẹ̀ sóníkálùkù wa. Mo wá bá bàbá yín náà, mo bá wọn dúpẹ́. Àwọn tí ẹ̀mí wọn tí ó bá ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, a bá wọn dúpẹ́. Tó bá jẹ́ wípé bí àwọn mùsùlùmí bí wọ́n ṣe ń sọ fún wa ni irú ikú bẹ́ẹ̀ yẹn ikú ṣèyídí ni, wọn ò ní ẹjọ́ jẹ́ níwájú Ọlọ́run tààràtà ni, torí wípé wọn ò mọ̀ọ́mọ̀ gbẹ̀mí ara wọn, wọn ò gbóògùn jẹ, wọn ò lọ kó sínú odò, wọn ò kó sẹ́nu mọ́tò fúnra wọn, wọn ò lọ kó sẹ́nu train. Ọlọ́run mọ ohun gbogbo, ó sì lè ṣe ohun gbogbo. Ẹ̀yin ìdílé tí bàbá yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín tí ó ẹ̀mí ẹ̀ tó bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ, ẹ má banújẹ́ jìnnà o. Ọlọ́run ló ń kọ̀yà fún yàn, Ọlọ́run ló ń gbẹ̀sọ́ fún yàn lọ́dọ̀ ẹni tí èèyàn lè mú ṣùgbọ́n tọ́lọ́run ọba lè mú. Ọ̀rọ̀ Bíbélì kan ṣo yẹn tí n bá rántí inú mi á sì máa dádùn pé Ọlọ́run ló mọ ohun gbogbo ló sì lè ṣe ohun gbogbo. Ẹ̀yẹ́gbọ́n Ògbómọ̀ṣọ́ lápapọ̀ a kí yín, ẹ kú ìrọ́jú àwọn tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ, ẹ jẹ́ kó ti dùnnú àwọn tí ó padà sílé. Lágbára Ọlọ́run ọba irú eléyìí ò ní ṣẹlẹ̀ mọ́. Ayọ̀ tí ń wọnú ìlú Ògbómọ̀ṣọ́ báyìí, ìbànújẹ́ kò ní padà wọnú ìlú Ògbómọ̀ṣọ́ mọ́. Ẹ bá pẹ́ fọ́rọ̀ yìí, ẹ jẹ́ kó délé kódóko ó kódóró ọ̀rọ̀ ní mídíà. Ire o.